kẹ́ tó dé mi mọ̀ bí ẹ gbọ́ bọ̀bọ̀ kan tó ń pè Cantona kó tó lọ kí tó jẹ́ Gìbánjì nìyẹn tó dé báyìí sí tó sọ̀rọ̀ èyí tó pẹ́ Cantona yẹn gbogbo nǹkan tí wọ́n ń ba sọ́ńbì báyìí kan náà wà nù chat ẹ máa wo àwọn kan tó ń kọ débi pé nísìn wọ́n ti wá sọ orientation àti world view Christianity wọ́n ti sọ di world view yìí pé bí ilẹ̀ Yorùbá náà ṣe ń ṣe nìyẹn mo ṣe understand humanity ò ṣe kí fẹ́ tẹ́lẹ̀ mi understand tí màá gẹ́gẹ́ kọ́ máa sọ̀rọ̀ Yorùbá because the man feel pé tó ń bá sọ̀rọ̀ débi àmà lè takù wọn but I now understand him yìí pé lóòótọ́ these people tẹ́ bá ti rí wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ in the name of trying to prove that their Bible right they will condemn àwọn yìí náà ló máa tún sọ fún yín pé I am Yorùbá I love Yorùbá culture but ẹ mọ nǹkan tí mo máa fi tí mo try sọ fún yín bàbá ẹ jẹ́ kó ní kálukú wá ṣe bó bá ṣe ṣe lóòótọ́ at the end of the day tó bá jẹ́ bìkan náà lájọ ń kọrí sí kalẹ̀ gbalẹ̀ Yorùbá là lọ́wọ́ brainwashing wọn ẹ jẹ́ ká ṣe bàbá ṣe fẹ́ ṣe bàbá mi mọ̀ rọ́ọ̀mù yẹn yé yín. pẹ̀lú ògo Ọlọ́run fún àgbà wàgùn dáadáa. nítorí bàbá tó bí èmi lọ́mọ I say it many people mọ̀ májà tó wá sókè níbí báyìí ó lè tẹ̀síwá àbáwọn tó mọ̀ mi mo máa ń sọ kankan ìkànnú àwọn bàbá méjì máa ń sọ pé mo ní and that is the world view Yorùbá tó yẹ pé ó help me láti understand pé lọ́jọ́ èní àwọn ìran ọjọ́ èní there is a problem bàbá tó bí èmi lọ́mọ evangelist wà nù táìtù ẹ̀ lẹ́nìí tó bá sì dé àdúgbò church àbí nǹkan àbáwọn ní sákò àwọn church evangelist náà máa pè wọ́n sọ̀rọ̀ mi yé yín bàbá mi ṣe ìtẹ̀fà èmi ò tí ì ṣe ìtẹ̀fà báyìí because wọ́n ti padà sílé báyìí tí problem bá wà nù family nsìn he will go and investigate through Ifá and our culture now kí ni mo dẹ̀ fẹ́ fà ní pé tá a bá délé ìkejì wọn tó jẹ́ cousin wọn ọlọ́kọ́lọ́ fọ̀rùn kẹ́ wọ́n ti papò dancing he is a Muslim bá a bá délé bá a bá lọ kí wọn náà láti máa bá babaláwo lẹ́gbẹ̀ẹ́ wọn tó máa dífá fún wọn wọ́n dẹ̀ jẹ́ Muslim. wọ́n tọ̀ wá nínà. ṣẹ́gẹ́ nǹkan tí mo sọ but nǹkan tí mo tọ́ láti fàyọ ni pé if not for my fathers those two people aside from the fact that they were Christians ọmọ òótọ́ if not because of them èmi ò lè come to ìṣẹ̀ṣe because àwọn people yìí ló mú mi lọ sí ọdún orò àwọn bàbá méjì yìí náà tó bá ṣòro wọ́n mọ culture wọ́n máa mú wa lọ ṣe ọdún orò tó bá ṣe kíní ní Ìpẹ̀rù ọdún Ẹ̀yọ̀ a máa jọ lọ wò ó ni bọ́ bá ṣe mo ti tajà nù orò ní òòrì bí ṣe wà ní géńdé mi wọ́n sì mi ti mú ẹgbàá tèmi lẹ́yìn báyìí pé o gbọ́dọ̀ join wọn sí. bàbá wa olúwa ló ní iṣẹ́ tí parí submission yìí mo fẹ́ yá space yín. bẹ́ẹ̀ni. all right ẹ ṣeun sir. olúwa bàbá ọjọ́ kí ló fẹ́ bá wa sọ ṣá. ẹ kẹrẹ o. ẹ kò ṣe o. wọn ni ẹ sọ. ó dùn máa fún wa ṣe o. ẹ jọ èmi mo fẹ́ láwọn kan fẹ́ gba humanity àti ètò láyé mo fẹ́ gbà yìí ní ìmọ̀ràn níyànjú mi tó gbà ìmọ̀ràn ìyànjú láti fẹ́ gbà yìí. ètò láyé ìjọba wa mú tùbẹ̀ ẹ̀kọ́ wọn láti lọ. ìyànjú náà ni pé lóòótọ́ gbogbo ò lè rí bákan náà lóòótọ́ nìyẹn àmọ́ mo kàn fẹ́ tọrọ pé ẹ jọ ẹ túbọ̀ máa bá a ṣe sùúrù díẹ̀ fún wọn nítorí kíni iná ó ṣèmi náà gbogbo 2 years ago ó lè pé muslim lèmi o. bàbá mi dúró ebi tó ẹ dín yẹn ẹ jẹ́ n béèrè kankan lọ́wọ́ yín láti ìgbà tẹ́ ti wà ń bí látàrọ ẹ rí ká báyọ̀ kankan jà. rárá. now tẹ́ bá sọ pé ẹ fẹ́ gbá wa yanjú pé ká ṣe sùúrù fún ọ bẹ́ẹ̀ pé ẹ̀ ń fi allegation tí ò ń ṣe tiwa kan wá ni sọ̀rọ̀ mi yẹn yìí nǹkan ìwà téèyàn bá wù lèèyàn gbáyàn mọ́ ìyànjú lé lórí sọ̀rọ̀ mi yẹn yìí látàrọ tá ti ń bá wọn pípé ìsọ̀rọ̀ kò sẹ́ni tó lo abusive word kò sẹ́ni tó báyàn kankan jà ọ̀tọ̀ ní pé kéèyàn máa sọ̀rọ̀ ṣèbẹ́yìn ni mo sọ fún yín pé bàbá mi ẹ ṣe sùúrù náà tẹ́ ẹ ṣe sùúrù yìí tá a jọ ń sọ̀rọ̀ yìí ṣé mo bá yín jà but tẹ́ bá sọ fún yàn pé ẹ ti ẹ ṣe sùúrù náà bóyá wọ́n make suggestion kan láti máa mislead àwọn tó ń gbọ́ wa ibi ká call attention wọn ṣé yẹn ní ìjà nínú. kò ní jà nínú. tó tán bá bẹ̀rẹ̀ sí ní pariwo tí host náà sọ fún ẹ pé ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù tán gbọ́ kí ló yẹ kí host ṣe sà. a máa gbé wọn sísàlẹ̀ náà ni kò sí nǹkan méjì. ẹ jọ ṣé bàbá ètò láyé jẹ̀bi nínú yẹn. kò wọn jẹ̀bi ṣé mo lè sọ̀rọ̀ báyìí. so now ẹ ṣe sùúrù sà because ẹ mọ̀ wọ́n ní ká yára láti gbọ́rọ̀ ká lọ́ra láti fèsì kí ni tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé I'm not a person tó máa ń bá yàn jà sọ̀rọ̀ mi ẹ̀yìn but one thing about mi ni pé kò sí bá a ṣe fún ẹ ní time pé kò sọ̀rọ̀ tó bá ti pé rẹ ní Christian tó pé rẹ ní Yorùbá máa kọ́kọ́ short help náà ó gbọ́dọ̀ mú kan nu méjèèjì ni and kò dẹ̀ ń ṣe nípa ìjà láfẹ́ fi báyìí sọ you must pick one ni ṣe àmọ́ pé mi ò lè sọ fún yín nìsín pé bí mo ṣe wáyé o mo ń jẹ fried rice o mo tún jẹ fùfú mo ń fi fried rice jẹ fùfú ṣó possible. kò lè work. now nígbà tí a mọ̀ pé kò lè work why tí wọ́n fi máa sọ́n bíi
tí wọ́n dẹ̀ máa sọ tá a dẹ̀ wà nílé ìṣọ̀tàn because kí nìdí tí mo fi máa ń wà careful pẹ̀lú àwọn religion ni pé the moment wọ́n bá ti make a statement yẹn tó ti establish pé Yorùbá làwọn Christian làwọn next thing tó bá fẹ́ sọ lẹ́yìn ẹ̀ tó bá délẹ̀ yẹn wọ́n fẹ́ bá àwọn Yorùbá jẹ́ ni. à ń tẹ́lẹ̀ jẹ́ pé anywhere tí mo bá wà the moment tó bá sọ pé Yorùbá ni mí o Christian ni mí but ọmọ mo gbàgbọ́ nínú Yorùbá ṣì fi pé o gbàgbọ́ sílẹ̀ ní Yorùbá yẹn ṣì fi yẹn lẹ́nà for now kọ́kọ́ establish point ẹ̀ náà tó bá ti wá délẹ̀ pẹ̀lú point ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà mú Yorùbá ṣé kan tí mo sọ ẹ yẹ yín because ajá òun rorò kò ṣojúlé méjì ẹ lè ràdí àkànkó máa ṣọ́lé mi bíi kó tún lọ sí other street kó tún sọ pé òun náà ní ọlọ́dẹ wọn bẹ̀ tọwọ́ mi ẹ yẹ ibi ìsílà kó mú bíi tàbí kó mọ́hùn because the moment wọ́n máa ń pè kankan ní gaslighting in religion àwọn ní religion ni wọ́n wà gaslighting gan they will be the one disturbing you and being rude to you but in the name of gaslighting yẹn wọ́n máa portray àwọn èèyàn láti jẹ́ kó máa rí as the bad egg ìtọ́lẹ̀ èèyàn ṣe gbọ́dọ̀ wà careful ẹ wo bàbá tó wá bí láti àárọ̀ àti engage wọn ní ìsìnkú ṣọ́rọ̀ 2 hours nígbà tí mo rí pé bọ́ ṣe ń dáhùn yẹn irọ́ wọn ti pọ̀ jù ìtọ́ yẹ kí n fi rude sí wọn bàbá mi mo mọ̀ pé mi ò fẹ́ lo vowel languages tàbí mi ò fẹ́ bínú láti sọ̀rọ̀ tí ó máa wà contradict sí nǹkan tá à ń ṣe mo fi wọ́n lẹ̀ fún bàbá kíkanjú lẹ́kọ̀ọ̀kan tó bá make a point màá sọ̀rọ̀ lé lórí màá dé address general sọ̀rọ̀ mi ẹ̀yìn because the Bible gan sọ pé òun ti baptize wọn pẹ̀lú spirit of lies kọ́ máa lọ sí gbogbo world kọ́ máa lọ parọ́ fáwọn èèyàn so nígbà tí statement yẹn tó ti yé mi nínú Bible ni mi ti ń bá wọn ní problem mọ́ tó bá ti ń parọ́ yẹn because ṣé mo pé spirit wa ó accommodate irọ́ jura wọn lọ ṣé mo bẹ́ẹ̀ èèyàn lè máa parọ́ fẹ́yìn kẹ́yìn máa gbà sára èmi ara mi kọ̀ tábà ti rúùtọ́ jẹ́ ká pè lóòótọ́ tí n bá ràngi any Christian lórí platform máa ń ṣe sorry mo dẹ̀ máa apologize bóyá mo make point kan tí mi ò ní evidence fún máa apologize ó dẹ̀ rí ẹ̀ nítorí mi ò ní sọ̀rọ̀ without evidence nǹkan tí n bá mọ̀ máa dákẹ́ máa ní mi ò mọ̀ ni kẹ́lẹ́ omi take over because nobody is an island of knowledge. tí a bá wá ń sọ̀rọ̀ tí ìwọ fúnra rẹ̀ tó ń sọ̀rọ̀ bí tó tún sọ pé ò sọ bẹ́ẹ̀ mọ̀ nítorí ó fẹ́ win ní kíní they are just here to win they are not here to teach people or to learn or to let people learn they are just here láti cause chaos láti jẹ́ ká gba tiwọn gbọ́ ọ̀rọ̀ tiwọn ẹ̀ lọ́n fẹ́ kó ṣe and kò possible tẹ́ o bá fẹ́ kọ́ ọ̀rọ̀ ẹ̀ ṣe you have the right to open black app láti ṣe program ẹ̀ àwọn èèyàn máa wá tó bá tẹ́ lọ́rùn wá dúró tiẹ̀ bá a ṣe sọ̀rọ̀ ìyáṣà láwọn Christian tó ń propagate Christian tó ń ba religion tó ń ba ìṣẹ̀ṣe jẹ́ mi ò lè dórí platform kìíní kẹ́ má sọ̀rọ̀ nípa Yorùbá because platform wọn ni they have the right to do anything tó bá wọn bẹ̀ but tó bá ti wá sórí platform wa tí mo dẹ̀ rí pa àwọn kìíní yìí o liberation of Yorùbá ló ń ṣe tí n bá ti wà ń bẹ̀ mi ò ní gbà kó sọ pé I stand by it mi ò ní gbà kẹ́ anybody sọ pé I'm a Christian and I'm a Yorùbá no you are not. As a Christian is either kó establish point as a Christian tàbí kó establish point as a Yorùbá that's it sir kò ṣe pé àbáyọ ṣe padà sir ẹ ṣe gbèsè. ẹ ṣe ẹ lè fún mi láǹfààní kí n sọ bí òjì kẹta mi fún 2 minutes péré. ẹ sọ̀rọ̀ bá wa bá mi sọ. ẹ ṣe mo dúpẹ́ mo appreciate yín nǹkan méjì ọ̀nà méjì báyìí mo fẹ́ jẹ́ ọ̀nà méjì mo fẹ́ jẹ́ kí n wò báyìí alákọ̀ọ́kọ́ ni pé ẹ wo yàwá Big Joes bọ́n ṣe máa rí wọn tó bá padà gbá wọn mú báyìí àwọn pípọ̀ wọn ò ní lè lọ ẹ wá wo olówó èkó náà máa ń rí wọn tó bá tàbí ń padà bó olówó èkó máa ẹ má bínú tí náà mọ̀ ń ṣe ẹ má bínú tó èkó bá padà mú ẹni ẹ báyìí ẹni ẹ fúnra rẹ̀ ló máa ṣe kí ni ló máa sá lọ. ẹlẹ́ẹ̀kẹta wá ní pé tó bá yẹ pé wọ́n fẹ́ bá wọn treat topic kó máa jẹ́ pé eléyìí contradict ẹnìkan wá ó sọ̀rọ̀ dẹ ẹnìkan pé tó bá di ẹnìyẹn mú kẹ́ni yẹn kó dìímú kó máa filẹ̀ kò ní jẹ́ pé àwọn méjì ẹnìkan rìn géèjì ẹnìkan ẹlòmíì tún wọlé contradiction ọ̀rọ̀ ó ń wọnú ẹ̀ ó máa ń jẹ́ kó rọ̀ fún àwọn èèyàn tó bá ń padà ń gbọ́. mo gbá kíní kan tó pòsì ètò láyé ló handle àfààyàn ní pé àwọn tí wà nù lólé àwọn dẹ̀ ń kọ́ ẹ̀kọ́ náà àwọn líle kéwú ọwọ́ ètò láyé wá gbé pé kọ́ tú wàtínì wáṣà ìtúnì kọ́tu àfààyàn láti pé ìyá àwọn ń pe àwọn nítorí ibi tí ètò láyé padà lọ wọlé sí àfààyàn lára àfààyàn náà ti pé òótọ́ ló délẹ̀ yìí wọ́n ṣe kí ni ó padà japa kí ni mo fẹ́ lóyún pé ní ọjọ́ yẹn náà àwọn èèyàn ń wọlé tó ó ti ń rough ẹ jẹ́ kí a jẹ́ kó máa ní ìtí nítorí àwọn tí a bá fọ padà fẹ́ máa play kí nìyẹn fún
kọ́ lè kẹ́kọ̀ọ́ káwọn náà kò ń ṣe nítorí àwọn tó ń wá sórí program gan nítorí àwọn tó fẹ́ padà gbọ́ tẹ́ pé táwa àwa tá à ń padà ń gbé fáwọn pé gbọ́n nǹkan báyìí tọ́wọ́ padà bá ń gbọ́ tọ́wọ́ padà délé wọ́n á lè dájí ẹ̀sẹ̀ wọ́n á lè bira àwọn nínú ìbéèrè nínú ọkàn pé ah kí ni táwọn pípín ń sọ ó ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o èyí tèmi ṣe wá sókè ọgàn nìyẹn ká túbọ̀ máa tọ́wọ́ ẹ bá fẹ́ gbá wọn mú ẹ lọ rẹ́kẹ́ wọn tẹ́ pé ibi tó bá tún máa padà gbọ́n báyìí ó máa padà sá lọ ni bọ́dá pé ẹ̀yin tẹ́ bá engage bàbá mi nìyẹn Olúwaṣẹ́gun sá bàbá mi Olúwaṣẹ́gun mo fi Elédùmarè bẹ̀yìn kan tó fẹ́ ṣe kò yẹ kí n ṣe kò dẹ̀ ń ṣẹ́yìn mo fẹ́ ta sí because mo appreciate kẹ ìyànjú àyíbalẹ̀ pé ten try láti give but I want to give you an example of the kind of people we are dealing with they use a reverse psychology on us so ti yẹn tó wà máa fún times láti sọ̀rọ̀ I don't mind mo bẹ host ẹ̀jẹ̀ lè fún one time ẹ wo bọ̀bọ̀ tó wá sókè ẹlẹ́kọ̀ọ́ ẹ máa wọ nǹkan tó ń kọ́nu chat látẹ̀kọ̀ wọ́n máa lo reverse psychology kẹ́lẹ́ understand the premise of the stupidity ẹ̀gọ̀ tó bá wọn now he wrote in the chat to me wípé if I think that I am the wisdom or whatever that I or me tẹ̀fẹ́ kò tẹ̀ bàbá tì but nǹkan ló fẹ́ sọ lélẹ̀ ṣẹ́rí what they have been doing and they have been taught in their religion and their ideology that they have been using to harm people they cannot take it when you teach it back to them but because they cannot take it they will now use reverse psychology in making it seem you are now the aggressor because nisin o jókòó sí ilé church o jókòó sí mosque every day ní ìdí ìran yín ní church wọ́n condemn ìran yín lójoojúmọ́ wọ́n mistranslate society yín àwa wá ń sọ fún yín pé bẹ́ẹ̀ kọ́ lórí o wá no fẹ́ test what are you testing in my knowledge what wisdom are you testing ta ló sọ fún mi pé mo sọ fún mi pé I'm a wisdom person àbí kí ló ń kọ òyìnbó tó ń kọ gan òmù òyìnbó tó ń kọ lẹ̀ òyìnbó tó kọ ẹ tó fi ń kọ ẹ lẹ́kọ̀ọ́ tí àgbàlagbà òpò ònú bíi titi ẹ tó ò mọ̀ túmọ̀ ẹ̀ ta tún wá ń sọ fún yín pé bẹ́ẹ̀ kọ́ lórí tó yẹ pé bó ṣe ríre tó dẹ̀ jẹ́ pé wà stated do you think I'm speaking from my own opinion go and ask anybody I don't speak based on opinion I speak on fact I speak on what is referenced there nǹkan tó yìnbó pọ̀ ọ̀rọ̀ rẹ̀ nǹkan tẹ́yìn òpònú tó ti kó sì sí lórí nǹkan tẹ́yìn máa ń rò rè ẹ má bínú bàbá Olúwaṣẹ́gun èmi tìjà lọ́rọ̀ tèmi o òyìnbó ní máa ṣàlàyé pé èmi ò báyọ̀ kan èmi báyọ̀ jà ṣó ti yẹ ibi tí mo lè bá ìbọn ìjà ni pé ìrandíran àwọn ọmọ wa lọ́la if we do not do it this way these people will turn their sickness into a pandemic for all of us. mo mọ bí tí mo ti bẹ̀rẹ̀ I was a Christian too. tẹ́ bá ti ń sọ̀rọ̀ báyìí many of them think you just èèyàn kàn jábọ́ látọ̀run láti ibìkan èèyàn kàn decide láti wá máa antagonize Christianity they don't understand that you have passed through an experience and throughout that experience you notice something has not changed. How can I think with you and be living a stupid life that you people are living? Ẹ̀gbọ́n nǹkan tó ń surround the one thing. Bọ̀bọ̀ yìí ṣe kú ti sọ̀rọ̀ kan recently. Ó ní pé òun kò fẹ́ dárúkọ family yẹn ni. Ike bọ̀ tán tí wọ́n bá bí Adébóyè dá kó sọ pé kó mú jáde kó wọ́n á mú ọ wá. Àwọn ibi ìgbéyàwó wá láti ìlú òyìnbó. Wọ́n gbé wá sí church. Wọ́n ṣe àdúrà tó fẹ́ ṣe. Àwọn eléyìí tó ń sọ pé gbàdúrà lójoojúmọ́ sí. Wọ́n ò tiẹ̀ mọ̀ túmọ̀ àdúrà tó ń sọ pé àwọn gbà. Wọ́n ò mọ̀ pé láti inú dúà ní èdè Lárúbáwá tó ń jẹ́ prayer ló ti di gbàdúrà because àwa máa Yorùbá ìrọ̀rùn lè dé wa torí ẹlẹ́yìn máa rí pé bá a bá fẹ́ pé Islamiat ó máa di Islamiat tù nítorí a gbọ́dọ̀ sọ̀rọ̀ yẹn ní ìtura Peter Adipétérù ló ṣe di gbàdúrà sọ̀rọ̀ mi yé yín bàbá mi now this is them not understanding that where this orientation that they are thinking comes from is destroying the fabrics of our society every day. Ó ti wá dé extent pé àwọn èèyàn nǹkan tó ń jẹ́ Celestial Church of Christ all this white garment church lẹ́ni is syncretism of ìṣẹ̀ṣe but in the name of making money and actually mass producing gullible lots tí wọ́n lè make owó ní ó fi dípẹ́ ní Celestial Church of Christ because inú sẹ̀lẹ̀ lẹ́wọ̀n àti pọ́ lọ́wọ́ ẹ̀ lódò èmi lọ sẹ̀lẹ̀ mo dẹ̀ lọ Winners Chapel so mo mọ the difference amongst all of them mo ti dé kọ́nù church wọn yìí rí tí mo lọ kí ọ̀nkù mi ní church wọn rí gbà kan tó yẹ kí mo débẹ̀ wọ́n ní pé ẹ̀mọ̀ first timer tó bá dé church wọn ní first timer wọ́n separate yín wọ́n dẹ̀ separate mi àtàbúrò mi pé first timer ìgbà tó wọn béèrè lọ́wọ́ pé which church are you going tí mo ní sẹ̀lẹ̀ ni mo ń lọ báyìí wọ́n wá ní this one's a special case wọ́n wá separate ẹ̀búrò mi àtàbúrò mi as special case ẹ̀ máa worúkọ bẹ́ẹ̀ ní same church wọ́n separate wa as special case nígbà tó wọ́n ní àwọn fẹ́ lọ pé olórí ẹni tó jẹ́ kíní wọn sọ tó ṣàmà bá wọn newcomer sọ̀rọ̀ àṣà ọkùnrin náà lọ lórí bí yẹn ṣe dẹ́nu ọ̀nà torí wa látọ̀kọ̀ ó wò pé àwọn ọmọ ẹ̀ ti dá wa lẹ̀ because ó mọ̀ wá ó mọ̀ èmi àtàbúrò mi dáadáa ó ti dá wa ó ti wò pé ó ní don't worry I will talk to them later ìgbà tá a dé inú mọ́tò lé ní ìwọ bọ́ yìí àti àbúrò kí ilẹ̀ tún lọ dá mi mú ìtẹ̀ dá wọn lò ti tàfi délé so you can understand that if I have gone through this experience mo máa ń sọ fún yàn mo ti preach lójú tv tó o bá gba Jésù gbò máa fún ẹ gbàjú ibo tọrọ mi aggressive dé gbà yẹn òótọ́ mo sọ fún yín lóbi play. ẹ jẹ́ kí bàbá wa Olúwaṣẹ́gun mẹ́tọ́ mission àwọn ìfẹ́ wọlé so má lè lo space wọn. ìyàwó àwọn tani ṣé Olúwaṣẹ́gun àbí tani. hello ẹ ṣe ẹ pa ẹjẹ kan mission wọn ká lè lo space wọn. okay
ok submission mi ni pé gẹ́gẹ́ bí uncle tí ọ wá sókè lẹ́rìn tẹ́ ń drag pé ọ̀rọ̀ ọ̀npin ogún èmi ń sọ mo dẹ̀ fi mo fẹ́ ọ́ lu ẹran àyà mi pé irọ́ ló ń pa tó bá rí bẹ́ẹ̀ nù family wọn pé family wọn ó ti background wọn ó ti ní kọ̀lọ̀fín ní 1990 ìgbà tí ẹ̀ ń bá ọmọ ilé epo ọjà ní Abúlé-Ẹ̀gbá bàbá step grandfather mi àwọn lọ create ilé epo ọjà ìgbà tó dẹ̀ pín tó dé pé ọjà lè láyé tó máa pín ogún tó jẹ́ ogún wọn nínú ilé ọjà yẹn àǹtí mi tó jẹ́ pé tọ́bílẹ̀ ìyá tèmi tó jẹ́ pé ọmọ bàbá ọ̀tọ̀ tọ́bílẹ̀ ìyá mi tó jẹ́ pé ọmọ yẹn kan ni ìyá ìyàwó bí fún bàbá yẹn ó pín ogún kan àǹtí mi yẹn ó sì ń tọ́dẹ̀ sí ń gba owó ìsọ̀wọ́n títí di ọ̀la tó jẹ́ pé ogún tí ó jẹ́ ìpín wọn látọ̀dọ̀ bàbá wọn tó yẹ jọ́ ọmọbìnrin tó wọ́n sọ àwọn ìyá tèmi náà ibi tó ti padà lọ fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ àwọn stepfather tọ̀dọ̀ mi ọmọ ìyàwó kẹta ìgbà tí wọ́n ń pín ogún bàbá yẹn ọmọ ìyàwó kẹta tó yẹ pé ọmọ yẹn kan lọ bí ó pín ogún fún nílẹ̀ Yorùbá ìdígi ni wọ́n fi máa ń pín ogún nílẹ̀ Yorùbá táwọn bá ní pé fámìlì tàwọn pé ó pín ogún wọn ò pín ọmọbìnrin èmi fẹ́ wọn lẹ́wọ̀n àyà pé irọ́ original ni bàbá yẹn pa òun ni submission mi ẹ ṣé mo dúpẹ́. ṣe rí nílẹ̀ Yorùbá gan tẹ́ bá gba ọmọ tọ́ tí èèyàn bá gba ọmọ tọ́ nílẹ̀ Yorùbá ọmọ tó ti pẹ́ lọ́dọ̀ èèyàn kódà ìbá aṣọbìnrin ìbá aṣọkùnrin ọmọ tẹ́ gbà tọ́ tó ti lọ lé ọkọ àbí tó ti fẹ́yàwó tí wọ́n bá fẹ́ pín ogún tó bá wù wọ́n ní o kò ń ṣe dandan o fún àwọn family tán ní humanity lára wọ́n máa ń pín fún àwọn ọmọ yẹn because wọ́n ti kàákún ọmọ nínú ilé wọn kàákún àlejò mọ́ wọ́n máa ń pín fún àyàfi tó bá jẹ́ wípé nílé ti bàbá ẹ̀ tó bá ipá wọn náà rí jájẹ tí òun náà ti rọ́wọ́ mú lọ sókè nìkan ló kù ṣùgbọ́n tóun náà bá sì wà níbi à ń tọrọ wọ́n á pín ogún fún tí wọ́n bá pín fún a máa rí nínú ilé yẹn ní ẹnìkan tó máa rò pé lára ti tèmi mo fún lágbájá so wípé wọn ń pín fáwọn ogún fámọbìnrin yẹn a ti mọ̀ pé òun náà ti sọ lẹ́ẹ̀kan pé ilé ti tòun so ilé tiwọn nìyẹn then nípa ọ̀rọ̀ tẹ́ bá wa sọ pé ká máa ní sùúrù then ká máa interject ẹ ṣé púpọ̀ fún àmọ̀ràn yín yẹn àwa náà a máa bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ṣe rí nǹkan tá a gbé lọ́wọ́ yìí ẹ̀yin èèyàn mi kò ń ṣe emotional work o kò ń ṣe emotional work ẹlòmíì máa sọ̀rọ̀ míì báyìí ó máa ti sáré já wa jẹ pé a fẹ́ sọ̀rọ̀ èmi personally tí mò ń sọ̀rọ̀ yìí kò ń ṣe emotional work mo ṣẹ̀ṣẹ̀ kọ́ ẹjọ́ bá wa mute Alaba ẹ bá wa mute o mo ṣẹ̀ṣẹ̀ kọ́ bí wọn ṣe kí n interject ni torí ìgbà ẹlòmíì máa sọ̀rọ̀ mi báyìí ó máa ṣe yín bíi pé ẹ máa sáré ẹ jẹ́ kí n kọ́ mi ẹ jẹ́ sáré sọ sínú mi so instead of that tá bá ti mú báírà sí ìwé wa sọ tá bá ti bẹ̀rẹ̀ program ká mú báírà sí ìwé wa ká fi sẹ́gbẹ̀ẹ́ ká kọ̀ọ̀kan tá bá fẹ́ sọ sílẹ̀ ọ̀rọ̀ tá bá ẹni tó bá ní second phone ó lè type ẹ̀ síbẹ̀ so that kò ní gbàgbé nǹkan tó fẹ́ sọ yẹn so that interjection yẹn ó wà very very important lóòótọ́ so ó dẹ̀ kọ́ mọ̀ lára àwọn èèyàn wa gidi gan ni so tó bá pẹ́ nìkan ló fẹ́ bá èèyàn sọ̀rọ̀ kan fa ènìyàn ó yá ẹ̀gbọ́n lágbájá sọ̀rọ̀ kan dé everybody dẹ̀ mute kó lè neat so ẹ ṣé gan ni sir then nípa sùúrù tẹ́ sọ ṣẹ́rí ìgbà míì sùúrù ò ṣe fẹ́ lòmíì to be sincere ìgbà míì sùúrù ò ṣe fẹ́ lòmíì because gẹ́gẹ́ bí baba humanity ṣe sọ ẹlòmíì wá láti wá win ni kò wá láti wá learn kò dẹ̀ wá láti wá tún kọ́ ẹlòmíì lẹ́kọ̀ọ́ so ẹlòmíì wá láti wá win èèyàn tó dẹ̀ wá tó fẹ́ wá win a lè máa wòran so ẹ wo irú Dìbànjì yẹn tó wọlé ẹ wo bó ṣe ń pariwo kò ní sùúrù èèyàn mẹ́sà dẹ̀ ń bẹ̀ pé kò ní sùúrù ṣe mọ̀ pé kò ní sùúrù títí tán fi drop ẹ̀ so ṣe rí nǹkan tó wá fọ́nì jù ni pé tí everybody bá tún wá dákẹ́ fún nonsense ló máa tún padà wá sọ again nonsense ló máa tún sọ so nǹkan ẹlòmíì wà tẹ́pá máa dákẹ́ fún o ó yẹ sọ̀rọ̀ tó bá máa sọ̀rọ̀ báyìí ó lè bẹ̀rẹ̀ èpè so a ti witness oríṣiríṣi pẹ̀lú àwọn people so a ti mọ̀ wá wọn yàtọ̀ sí pé àyà witness ẹ̀gbọ́n ibi ṣe bíbí táwa náà ti ń bọ̀ ni so gbogbo wa bíbá ex-muslim ex-christian ni wá so àwa náà mọ̀ bó ṣe ń lọ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so nípa sùúrù yẹn a máa tún ṣiṣẹ́ léun náà lórí díẹ̀ nìyẹn náà a máa ṣiṣẹ́ lé lórí but pẹ̀lú interjection yẹn ìyẹn ó gbọ́dọ̀ perfect so ẹ ṣé gan ni sir ẹ jẹ́ ká continue ètò bàbá Àkànní àbí ṣe wà ń bẹ̀. ṣe ti rí mo máa ń tún humanity ó dàbí ijọ́ tí níjẹta ni tí a wà lórí program tí humanity ń jáwọn èèyàn ṣe ráwọn èèyàn ò ní understand wípé kíní yẹn ó máa ń wà annoying for the fact that pé inú ibi téèyàn wà tẹ́lẹ̀ ni so you coming out
láti wá tún máa wò pé o fẹ́ kájọ àwọn anybody ṣe mọ̀ ó máa upset èèyàn but at the same time nǹkan tí nǹkan máa fẹ́ bẹ every one of us fún ni pé ṣe ti rí kẹ́ni yẹn láti get out of it it's a gradual process and ṣe mọ̀ tẹ́ bá wà wò dáadáa pé ó máa ẹlòmíì bó ṣe lè tètè understand ẹ̀ ó máa yàtọ̀ síbẹ̀ ẹlòmíì ṣe máa understand ẹ̀ so nǹkan kan tẹ́mi kàn máa employ fún nìyẹn pé nígbà míì tó bá ti gbé wá bẹ́ẹ̀ just let them talk nǹkan tó jẹ́ pé ọ̀fẹ́ ni so pọ̀tẹ́yìn tẹ́tí mọ̀ pé ok eléyìí nǹkan tó fẹ́ wá ṣe lélẹ̀ tó bá ti sọ̀rọ̀ yẹn tán so that gbogbo kìnìyàn lè lọ smoothly so tó bá ti sọ̀rọ̀ tán bẹ́ẹ̀ yẹn ẹ̀kan wà á já sí pé nǹkan tó fẹ́ sọ lélẹ̀ because the buy exchange àwọn ẹlòmíì tó wà ní FYP or comment section wọ́n lè máa understand máa kàn bẹ̀yìn kẹ́kàn take it cool a little bit and again ẹjọ́ mo fẹ́ bẹ everybody bàbá ètò láyé kí n tó lọ sí ibi iṣẹ́ lánàá lẹ́wà online and I went to work for 12 hours mo ti dé padà and you are still online health is wealth that's a lot please even tẹ́ bá ní pé ẹ ti sùn ẹ lè sùn dọ́kàn tó fà tí live stream yìí bá ṣe wà on you need to take a rest before kí n tó lọ síbi iṣẹ́ ni mo wà pẹ̀lú yín ta wà ń bí báyìí mo lọ fún ibi iṣẹ́ for 12 solid hours mo ń join yín lóru I was just looking at you pé and lóru yẹn gan ó wà obvious pé ó ti rẹ̀ yín because the way tẹ́ ṣe ń bá wọn sọ̀rọ̀ and this is about your health you should concern about your health please this is a lot ó ti pọ̀ jù please ojoojúmọ́ ọlọ́run kó dẹ́mi wá sí kẹ́mi wá gùn. ẹ ṣe sá Mr. Gani ẹ ṣe. ẹ jọ torí ọlọ́run it's too much èmi ò tiẹ̀ lẹ́mìí ẹ̀. ẹ ṣe sá. ọlọ́run á túbọ̀ fún yín lẹ́mìí dúdú please ó ti pọ̀ jù. ẹ ṣe thank you ẹ ṣeun sá ẹ ṣe bàbá olùkàkálà náà sùn àjọ sùn ni àwọn èèyàn pọ̀ nbí tàjọ gbà bá a ti jọ wà nbí látàná ẹ̀ so everybody so yóò ti délẹ̀ ní Africa ṣe ó yá ẹ̀yin humanity ṣé Christian lẹ́ni ẹgbẹ́ ni ẹ sọ̀rọ̀. bàbá Alaba. Mr. Alaba yẹn ló ń sọ. òun náà làwọn ní kan tán mike. bàbá Alaba ọ̀hún sí bẹ́ẹ̀. ìyá mi kún ní agbóhùn sókè lọ. pàkálà gan ṣì wà ń bẹ̀ báyìí ṣé bàbá mi ò ti sùn ṣá bàbá bá ní sẹ́yìn nìkan lè máa ṣe program lénìí. no wàhálà. ẹ káàbọ̀ bàbá Ìfẹ́dayọ̀ bàbá mi mo kàn check yín wò ni. no mo kàn check yín ni bàbá mi bàbá Ìfẹ́dayọ̀ ẹ káàbọ̀ ẹ bá wa gbóhùn sókè. ẹ ṣe gan akójúmọ́ gbogbo ọmọ Yorùbá nílé lóko nǹkan kan mo fẹ́ fi kún ọ̀rọ̀ àwọn tó ti ń sọ̀rọ̀ látàrọ̀ ẹ jọ bàbá àwọn gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣíwájú wa tí wọ́n ń gbóhùn sókè tó ṣe platform láti lè fi là ọmọ Yorùbá lójú mo fẹ́ fi ọ̀rọ̀ kan kún ní pé kọjọ kọ́ máa try láti wẹ arọ́ bi ní every ọ̀sọ̀ọ̀sẹ̀ torí nǹkan kan tí mo rí mọ́jú ni pé àwọn àfáà yẹn tó wà lábẹ́ ilé wọn wá sọ̀rọ̀ láyò ihun tó ń ṣe láti fi lè pa wá lẹ́nu mọ́ gbogbo àṣàṣì tó ń sà láti lè wá bí kéṣù ṣẹlẹ̀ láàrin wa kí wàhálà dé ká lè gbàgbé ohun tá fẹ́ gbélé yìí o gbogbo ẹni tó wá gbélé tó lọ ń fi síwájú wa tẹ́ ẹ̀ ṣe platform tá à ń fọ́ lónìí tá wá ń dá sí ètò láyé ní ms kọ́ máa tẹ̀lé láti wẹ arọ́ bi àbí àgbélé pọ̀tà tó dra àwọn kìíní yẹn lo Teslim 7 book of Moses ló ń pè Teslim wọ́n fi ń saṣẹ́ burúkú síta ní ìṣeré o ó ní ohun tí mo rí mo fi sọ̀rọ̀ yìí o ṣùgbọ́n ọ̀rọ̀ olódò ọ̀rẹ́ fún wọn ṣe ọ̀rọ̀ tó nílẹ̀ wa ò ní fún wọn ṣe ṣùgbọ́n wọ́n gbìyànjú wọn ṣe o ká má fẹnu látọ́ ṣe ń pẹ́ à wọ́n pa ti Kùránì tì wọ́n ti ń lo Teslim lewí àtegbò wọ́n ti fi ń fẹ́ máa fi sàǹkan sí wọn ọgbọ́n tó jẹ́ wọn lórí nídìí nǹkan tẹ̀ ń ṣe yìí o bọ̀ mo mọ̀ pé kẹjọ gbogbo ohun tọ́nà bá ní láti lè fi defend ara wọn kọ́ máa lò wọn ò mú lérè o ohun tẹ̀ ń ṣe yóò ṣe fọ kékeré o odidi ìlú lẹ́fẹ́ gbà lẹ́ lọ́wọ́ wọn ẹ̀kọ́ ẹrú yìí o ẹ má mú lérè o ẹ̀yin náà má kéré ara yín o ẹ máa lo ohun tó da arọ́ bi
ẹgbẹ̀lẹ́pọ̀ ta ẹ jẹ́ ká máa ṣe fún ọ̀sọ̀ọ̀sẹ̀ àwọn kìnìún yẹn náà wọn kàn wà nílé fún wọn tẹ́pọ̀n bàbá wọn tó ti lọ gbé fídíò wọn ms bá bí mo ṣe rí nìyẹn o tó ti lọ gbé bá tẹ́pọ̀n wọn fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí wọn ẹ má kó wọn borí yín o nǹkan tí mo kàn fẹ́ já wa sí ni ẹ̀jọ̀ torí Ọlọ́run. dúró lásán ọmọ Yorùbá làwọn ọmọ kọ Yorùbá so àti wípé àwọn àlùjọ̀nú wọn tán ti ẹ̀ ń pè àwọn gò lágbára lórí wọn. Queen ṣé ti gbàgbé ọ̀rọ̀ bàbá wa tí wọ́n jalè jù wá lánàá wọ́n ti mi dorógbó gbàgbé. àti joro. ẹ bá wa táàpù nẹ́tíwọ̀kì dáa. tó wá sí yàtọ̀ sínú. investment la need láti tún lu ṣe and all those things but yet the guy say bọ̀ ẹ̀yin bíbá ẹ̀kọ́ ẹ̀sìn sórí ẹ̀ ń ba lè jẹ́ ẹ̀ ń ba bọ̀nà jẹ́ ẹ̀ sọ pé kíníkan àti understand àwọn yẹn pé right from time for a very long time they have been like that ẹ wá jókòó síbi ẹ máa sọ pé ẹ wò yẹn náà tó ń bá wa argue lórí ọ̀rọ̀ obìnrin àti obìnrin kò ṣobìnrin so ẹ bí mọ́nsìn ẹ máa train ọmọ yín láti kékeré pé ibi tọkùnrin ti ń sọ̀rọ̀ obìnrin ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ńbẹ̀ what are you trying to teach that child ẹ ti ń kọ́ ní intimidation láti kékeré ẹ ti intimidate ẹ láti kékeré don't do that it's only girls that do that kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ all in the name of some stupid orientation tẹ gbé wá tó yẹ pé religion àti European culture lẹ gbé dání tẹ́ ẹ ní understand this thing I don't understand people I don't know how much you want to tell how much you need to be told these things are right in front of you it's literally happening pastor ndomo john do gbẹ yẹn náà accuse ẹ pé ó dó actress àbí kankan ó dó aṣíwájú church ó ní I've accepted please church forgive me gbogbo wọn náà á pàtẹ́wọ́ ẹ̀yin ẹ máa rìn di o ẹ̀yin pípẹ́ ẹ máa rìn di o Ọlọ́run ẹ rìn dín màá wà ní church ẹ̀mí ní lọ wá 2x2 kí n fún pastor ẹni gbàjú lórí àbí irú ọ̀rọ̀ wo nìyẹn àbí pé nínú ẹ̀gbọ́rọ̀ yẹn ni. gbọ́ èwo la àti ẹ̀gbọ́n gbogbo ẹ̀ aníkọ́lọ̀ ṣe ṣàmù wa ibi tá a ṣe ìgbàgbé mo tẹ̀ níbèrè kan tí mo fẹ́ bi mo níbèrè kan tí mo fẹ́ bi Cantona yẹn lẹ́ẹ̀kan pé because ó sọ ó ní tí obìnrin ò bá ti submit fún ọkọ ẹ̀ ilé yẹn ò lè tò kíní kan èmi wá fẹ́ bi padà pé tí obìnrin bá respect ọkọ ẹ̀ tó tẹríba fún tí ọkùnrin ò fún ìyàwó ẹ̀ ní àpọ́nlé ṣé ilé yẹn náà lè tò. ẹ jẹ lọ fà ṣé kí n fún yín ní statistics kan no question invalid o but mo kàn sọ pé ẹ ti lọ fà gan jù pẹ̀lú nǹkan tẹ́kọ̀ bá tiẹ̀ kọ̀ tẹ̀ sọ béèrè lọ́wọ́ ẹ̀ ni pé kí ló tó yẹ jẹ́ pé 70% of divorce rate is based on religion especially Christianity. tó ń pọ̀. tẹ́ bá lọ béèrè lọ́wọ́ àwọn therapists and wọ́n sì sọ àwọn fúnra wọn sọ because one of the major problems they have is that many of them come with the idea that it is God that gave me the vision to marry this person. Tọ́ bá dénú ẹ̀tàn wọ́n máa mọ̀ pé àwọn ti ṣe mistake. àwọn àgbà wọn ti ṣì yàn. bẹ́ẹ̀ mi ṣe ọmọ yìí sọ fún àbúrò mi bíbá yín sìn mo níbi ṣe wà yìí ìyàwó tí mo fẹ́ I didn't marry her for myself. The only thing I married her for, the major thing, not the only thing, the major thing I married her for is not because of I love her alone. Love yẹn mo ti mọ̀ pé emotion ni. I'm committed to family, but kọ́ tí mo fẹ́ fún ni pé is she a mother? That's all. And as long as the moment I answered yes to that, that's why I married her. Because mo mọ̀ pé bí n bá sí ń bẹ̀, ó máa ṣe ìyá àwọn ọmọ ẹ̀. Bóun náà ò bá sí ń bẹ̀, ó mọ̀ pé màá ṣe bàbá fún wọn. I will never trade them for anything in this world. And the same thing she will. Nǹkan tó matter sí mi nìyẹn because ó lè dọ̀la kémi àti ẹ̀ ká má like ara wa mọ́. Ṣàmá ti torí ẹ̀. But ọkùn ẹ̀sìn sórí wọ́n wá submissive wife olórí burúkú. owó tó ń make ojú tọkọ ẹ̀ lọ owó tó ń make tó ju tọkọ ẹ̀ lọ kò wá excess pé irú obìnrin bẹ́ẹ̀ yẹn kó bẹ̀rẹ̀ sí ní rá bàbà fún ẹ kó má lè sọ̀rọ̀ kẹnu ẹ má tọrọ kó má tọrọ nínú ilé kó má lè sọ anything nínú ilé. ìyá mi Queen bàbá mi yá kí nǹkan jù ṣe kí nǹkan tí mo rí nípa ọ̀rọ̀ religion ni pé tẹ́ bá wo congregation ẹ máa mọ̀ pé Christian ṣe rí Jésù tó fi wọ́n wé àgùntàn ó mọ nǹkan tó rí because tẹ́ bá wà àwọn tó kọ̀wé yẹn wọ́n mọ̀ pé moment tí èèyàn bá ti accept ìwé yẹn wọ́n ti di àgùntàn
nítorí tó bá ti tẹ̀lé doctrine nínú Bible yẹn ó máa di àgùntàn. Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé there will be some testimony tí máa wò báyìí tó máa sọ táwọn èèyàn dẹ̀ máa pàtẹ́wọ́ tí màá dẹ̀ máa wò pé Ọlọ́run o ṣé nígbà tèmi náà dẹ̀ ń ṣẹ̀sìn ṣé èmi náà dẹ̀ ń pàtẹ́wọ́ sáwọn kinní like ẹ wo bàbá Abẹ́òkúta Ìbàdàn expressway yẹn tó sọ pé òun travel lọ sílùú kan wọn ní dárúkọ woman kan wá bá òun pé gbà tó wá bá òun ó wọnú elevator pẹ̀lú òun tẹ̀lé òun lọ́nú rúùmù òun bó ṣe máa ṣí aṣọ ẹ̀ báyìí pé gbà tó ṣí aṣọ ẹ̀ òun rí gbogbo máàkì tó máa ń nà lóru òun rí tí gbogbo ara ẹ̀ kún fún egbò bóun ṣe bẹ̀rẹ̀ sí ní pray nìyẹn pé bí gbogbo egbò yẹn bó ṣe jiná nìyẹn ìyẹn ni lamba last week tá à ń jẹ lọ́wọ́. My question is now wípé ṣé ìgbà tí bàbá yẹn tán obìnrin bọ́ra sí ìhò fún wọn ní hòtẹ́ẹ̀lì ṣókò wọn ò lé ní. ànẹ́kejì ṣé Ọlọ́run ti ń hìlì pé yàn ní máàkì lára èèyàn légbò yàn ní rashes lára ni. And he even said it ṣé àmọ́ pé kankan wà ní ìsìn tí wọ́n ń bá wọn fa kéèsì lọ́wọ́ níbi tí ń lọ́wọ́ ní ìsìn pé tí àwọn kan lọ believe testimony wọn tán fi lọ pàyà wọn dànù sínú redemption camp tán sọ pé èèyàn kan wọ́n ṣe breast cancer fún nígbà tí wọ́n ti gé ọyàn méjèèjì ó wá rántí handkerchief tí àwọn priest ní redemption camp ó wá fi pa ẹnìyẹn lọ́yàn pé gbà tí wọ́n fi pa ẹnìyẹn lọ́yàn pé bọ́yàn méjèèjì ṣe wù padà nìyẹn lójú ẹsẹ̀ mọ́ ni ha nígbà tí àwọn yẹn wá gbọ́ testimony ẹ̀ bá ṣe gbé àwọn tó ní stage 4 cancer lọ́sọ̀dọ̀ bíi stage 3 nìyẹn wọ́n pray wọ́n kọ́ bí kan nínú redemption camp láti sọ pé kí àwọn lè rí ìwòsàn kò tọ́sẹ̀ kan tí àwọn tó gbé débẹ̀ tó kú o wọ́n bá wọn fà wọ́n máa wá wí pé àná àwọn èèyàn tẹ̀ jókòó síbẹ̀ pé bàbá yẹn dẹ̀ sọ ọ̀rọ̀ ẹ̀ wọ́n dẹ̀ believe bàbá yẹn bàbá mi akínkanjú to tell you pé kò sí nǹkan táwọn Christian lè ṣe tó lè jọ yín lójú because they are without no sense. That's my own submission. àwọn tá à ń tẹ̀lé akínronú ni ṣé akínronú bàbá ètò láyé ìjọba mi mìtò because tí rí pásítọ̀ tó kọjá sí hospital tó lọ wòyàn sàn bẹ́ẹ̀ tó lọ fàdúrà wòyàn sàn bẹ́ẹ̀ kò sí kí pásítọ̀ lọ hospital kó kọjá lọ síbi tí oríṣiríṣi àwọn àìsàn wà kó lòun lọ gbàdúrà fún wọn kán dẹ̀ rí ìwòsàn kò sí o títí di òní kò sí bóyá ó dẹ̀ lè wà lọ́la I don't know but títí di òní yìí kò sí pásítọ̀ tó ń lọ lójú títì tó wo wèrè sàn kò sí tó ń lọ lórí títì tó dẹ̀ gbàdúrà fún wèrè bóyá bí tó tiẹ̀ sí lọ ń ṣe ìyìn rere tán máa ń pariwo ẹgbàá Jésù gbọ́ yẹn kó tiẹ̀ pàdé wèrè kan lọ́nà kó dẹ̀ gbàdúrà fún kára wèrè yẹn dẹ̀ yá kò sí. ọjọ́ tí mo béèrè lọ́wọ́ ìkan ní bíbá yìí wípé kí lẹ́yìn tí nǹkan báyìí ò ṣẹlẹ̀ ó ní Christianity ò kì í ṣe magic ok báwo ni Jésù ṣe sọ omi di ọtí wáìnì ṣé kìí ṣe magic ni ṣé wọn jogún yẹn lọ́wọ́ Jésù ni. In fact ṣe rí èmi ò blame àwọn pastor o torí ọ̀nà ìjẹ àtijẹ àti mu nìyẹn àwọn tó ń tẹ̀lé wọn ní problem o. Lamba burúkú ni because tí ó bá jẹ́ lamba ni àwọn lineage àwọn tó jókòó wọn yẹn ṣé a rí wọn mọ́ ṣé àwọn lineage yẹn padà wá dúpẹ́ ẹ wo ẹ jẹ́ ká kúrò dídò ṣé rí táwọn fake prophecy tó máa ń ṣe ní church àtàwọn fake miracle tó máa ń ṣe yẹn ẹ máa tẹ̀mẹ́ pé they took it from their Jesus Christ because Jesus ìfúnra rẹ̀ náà gbogbo nǹkan tó náà ṣe lamba burúkú ni ẹ sọ fún mi ok gbogbo ó jókòó kinní kan ó wo kinní kan sàn ó ṣe kinní kan sàn ká má wàá rí lineage yẹn kankan tó máa sọ pé báyìí ni ó ṣe rí tàbí pé kinní kan tó máa wá dúpẹ́ tuta wípé ṣe gbogbo kinní brainwash ni jàre so that's why lè fi jẹ́ pé ṣe káwọn fake miracle yẹn ọwọ́ Jésù wọn náà ti kọ. Bàbá Sam ẹ káàbọ̀ sá o. ẹ kú ètò látàárọ̀ o bàbá ètò láyé ẹ kú ètò látàná o in fact ìṣẹ̀lẹ̀ ń ṣe o bàbá ètò láyé gẹ́gẹ́ bí bàbá mi kan ṣe sọ lẹ́ẹ̀kan pé kẹ́ máa relax ẹjọ́ ẹ máa sinmi o live àti open live ò easy o torí ẹ mọ̀ pé mi náà ẹ̀kọ̀ọ̀kan tí n bá tiẹ̀ ṣe yẹn gbà mí n bá fi lo 9-10 hours láti rẹ̀ mí kò ń easy o torí ẹ̀dẹ̀ máa ní láti wà active torí puzzle and co tó máa gbé wá ẹjọ́ ẹ máa sinmi o ìlera lọ́rọ̀ àti ó ní ṣiṣẹ́ kó tún dàbẹ́ ni pé ó tún máa affect àgọ́ ara wa o ẹjọ́ bá mi fìyẹn náà sọ̀kan ẹ ṣeun ẹjọ́ yẹ kí sáré kọ́ mi sí ètò yìí díẹ̀ nípa bóyá submission fóbìnrin sọkùnrin bí nǹkan so bí àwọn ẹ̀sìn yẹn ṣe kọ́ bó ṣe kọ́ everybody wọn nìyẹn àti àwọn kiriyó àti àwọn ìbọ̀lé òun lè fi rí àwọn mùsùlùmí púpọ̀ tó jẹ́ pé wọn ò bá fẹ́ fọ́ wọn lójú pa wọn á takú síbẹ̀ ni pé irọ́sẹ̀
wọ́n ti sọ pé a gbọ́dọ̀ kọ́kọ́, wọ́n ti ní ká máa tẹríba. Kọ́ fẹ́ báyé wọn jẹ́ báyìí, wọ́n gbọ́dọ̀ ṣe kíni, wọ́n gbọ́dọ̀ tẹríba síbẹ̀ ni. So nǹkan tó ń fi kọ́ wọn ní inú ẹ̀sìn nìyẹn. The same thing àwọn kiriyó náà wọ́n ṣe fi kọ́ wọn nìyẹn. So nílẹ̀ títí wa dẹ̀ lílé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn obìnrin wa wọ́n jẹ́ wọ́n ní iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láyé ìgbà tiwọn gangan, tó dẹ̀ jẹ́ wípé àwọn akíkanjú obìnrin. Bọ̀ láyé ìsìn wọn ti jẹ́ káwọn obìnrin gan kí wọ́n rí kán mọ̀ pé àwọn ní agbára kankan mọ́. Gbogbo tọ́ tí wọ́n ní pé kọ́kọ́ ṣáà wà submissive, kán dẹ̀ máa lóyún, kán máa bímọ. Ó tán nǹkan tí wọ́n subject àwa obìnrin sí báyìí òun nìyẹn. A gbọ́dọ̀ sọ̀rọ̀ láwùjọ, a gbọ́dọ̀ dún pé kí wọ́n lè fi máa rí àwọn mùsùlùmí tó jẹ́ pé tóbìnrin bá ti ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn, wọ́n láwọn ò tẹ̀ fẹ́ gbọ́ ọ̀rọ̀ obìnrin rárá, wọn ò tẹ̀ fẹ́ gbọ́ voice obìnrin yàtọ̀, torí pé wọ́n believe pé ohun obìnrin yẹn lásán gan báwọn ṣe ń gbọ́ ó ṣeé ṣe kán dà sára, torí wọ́n ní gbogbo ara obìnrin ni ó wà, bóná ṣe máa ń sọ̀rọ̀ yẹn ló wà sensitive, including our voice. So kò sí eléyìí tí wọ́n fẹ́ gbọ́ nínú ẹ̀. Wọ́n ló fi jẹ́ pé ẹ máa rí gan wípé wọ́n ń borí látòkè délẹ̀ ni. Wọn ò tẹ̀ fẹ́ rí anything about obìnrin rárá, wọn ò fẹ́ rí sójú. So títí kara pé wọ́n ń pín ogún, wọ́n ní àwọn làwọn gbé bọ́n ṣe ń pín ogún fóbìnrin wá. Irọ́ tó funfun báláú nìyẹn. Nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bàbá tiwa ti ń pín ogún dáadáa fóbìnrin. So àwọn obìnrin a ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a jẹ lérè ní láyé àtijọ́ dáadáa nílẹ̀ Yorùbá kó tó di pé sìn kó orí àwọn baba ńlá baba wa nígbà yẹn. So bàbá mi kan náà sọ̀rọ̀ kan wípé láyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé obìnrin ò kì í jẹ́ sọ́ni ọmọkùnrin, bẹ́ẹ̀ ni èmi náà ní mi ní sọ pé mo bá but mo gbọ́n pa ẹ̀ nídìílé tèmi gangan nìyẹn wà. So irú surname tèmi ń lò sìn surname látọ̀dọ̀ obìnrin wá ni, kò kí ń ṣe surname láti ọ̀dọ̀ ọkùnrin wá, torí mo gbọ́ ìtàn ẹ̀ dáadáa. So nídìí èyí àwọn obìnrin ó ní ipa gidi gan tí a máa ń kó ní ayé àtijọ́. Irú surname tèmi ń sìn obìnrin ni, ó dẹ̀ ní ìdí tó fi wáyé bẹ́ẹ̀, tó dẹ̀ jẹ́ pé obìnrin yẹn ó ṣe iṣẹ́ takuntakun fún àwọn ọmọ ẹ̀ especially. So òun ló fi jẹ́ pé surname yẹn surname obìnrin ni. Kì í ṣe pé ọkùnrin náà, kì í ṣe pé bàbá yẹn kì í ṣe wípé kò ní nǹkan tó gbé ṣe o, ẹ má get me wrong o, but bí a ṣe pọ́n obìnrin lé sí láyé ìgbà yẹn òun nìyẹn. But láyé ìsìn ṣó lè rí bẹ́ẹ̀? Láíláí kò lè rí bẹ́ẹ̀. Kódà wọ́n sọ wípé ó ti sọkọ ẹ̀ dìgbẹ̀wù dání, òun ló ń ṣe kinní kan fọ́kọ ẹ̀. Gbogbo àwọn mentality yẹn tó ti kó sí brain wa, wọ́n ní ó ti sọ dìgbẹ̀wù dání ni, ọkùnrin ló ń fọ pátá fúyàwó ẹ̀ nílé, gbogbo àwọn nǹkan yẹn òun ló kù tí agbésórí nísìn. Tá bá ti rí obìnrin tí ó ń ṣe oríṣiríṣi tọkọ gan wá submit fún pé no, this woman ó yẹ kí òun lè mọ̀, because tó ọkùnrin bá tí nǹkan bá mo ìfẹ́ put ọ̀rọ̀ yẹn, tí ọkọ àti ìyàwó tó bá jẹ́ pé obìnrin ṣe nǹkan gidi, ó ń ṣe nǹkan mèremère nínú ilé, ẹ rí i pé automatically ọkọ yẹn fúnra ẹ̀ gan ló máa jọ̀wọ́ lẹ̀ pé no, this woman worth it. But táwọn ọ̀rẹ́ àbáwọn ẹbí ẹ̀ bá rí wá ní ìyàwó ẹ̀ ti sọ ẹ́ dìgbẹ̀wù dání, wọn ò ní understand the relationship tó wà láàrin àwọn méjèèjì. Gbogbo thought táwọn máa sọ ní ó ti sọ dìgbẹ̀wù dání, ó ti ṣe kinní kan, òun ló ń fọ pátá fún, ó ti fún ní pátá jẹ, so oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn. But kì í ṣe fault àwọn yẹn náà, bí kò ṣe pé mentality ẹ̀sìn tó ti wà nínú wọn, wọ́n ti gbà pé obìnrin ó gbọ́dọ̀ máa rá bàbà, kó máa sáré lọ sọ́tún sáré lọ sósì, kọ́kọ́ jókòó bí ọba, kó má ní nǹkan kan tó máa offer ju kóbìnrin má ní nǹkan kan tó máa offer ju kán ṣàbà sùn kó bímọ lọ, kò ní nǹkan mímọ́ tó gbọ́dọ̀ ṣe. So ibi tán ti subject wá sí nìyẹn, kò kí ń ṣẹjọ́ gbogbo wa náà. So k'Olódùmarè kó bá wa tún everything kó bá wa tún ṣe. So mo ní kí n sọ̀rọ̀ díẹ̀ lórí tọ́pìkì yìí ni. So èmi náà dẹ̀ ní experience àwọn obìnrin tó ṣe, kì í ṣe experience torí tí n bá ní mo ní experience nǹkan tó ṣojú mi ni, so mi ní experience bọ̀ nǹkan tí wọ́n ní tọmọdé ò bá bá tàn wọn ló máa bá àrọ́bá. So bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin bàbá mi. So ẹ lè gbóhùn sókè gbogbo lé. Bàbá Ìtọ́láyé, ẹ jọ̀ọ́ tí bá mi sún religion yìí kúrò, ẹ má bínú pé mo ṣáà ń dá ìlànà pẹ̀lú ìjọ yìí. Ẹ tí bá mi meet náà o, torí ọ̀dọ̀ yín bàbá akíkanjú, ẹ jọ̀ọ́ ẹ bá wa ka nǹkan tí mo gbé wá, bàbá Omanisi ẹ máa bá wa tú. Ìyá Kéwú ẹ kí gbogbo lé mà. Ó jáde ní ẹ má bínú, ẹ jẹ́ nítorí mo ti wà níbà. Mo kí gbogbo lé o, mo kí bàbá wa, mo kí ẹ̀yin ìyá wa.
mo kẹ́yìn aṣíwájú o, mo kí gbogbo ẹ̀yin èèyàn wa ìyàwó ìyàwó accessors ẹ káàbọ̀ ṣèbà òkè. bàbá mi mo ṣèbà gbọ́ mo ṣèbà jú nílọ o a kó ọjọ́ òní òní ẹ̀sùn wa o kà ní forí gbégbé eléegun lágbára lọ́wọ́ Olódùmarè. Mo gbọ́ nígbà tí bàbá kan wá sókè wípé wọ́n ń sà tí a bá sọ wípé wọn ò sà wọ́n parọ́ ni èmi náà ní lẹ́nu ọdún yìí ibìkan náà wà táwa náà ti ń ṣe àwọn kankan tó ti ń sọ pé àwọn òdo lórí ọ̀rọ̀ wa so mo bẹ̀ gbogbo wa kájọ tá a wà lórí platform yìí ẹ má wòra yín ràn o ẹ má wòra yín ràn gbogbo ọ̀nà tẹ bá lè gbà láti máa lábó ṣe kẹ́ ẹ jí kẹ́ ẹ bomi kẹ́ ẹ pàṣẹ sómi ọmọ mi ni wá olókun wà bẹ́ẹ̀ buyọ̀ sómi pàṣẹ fún omi àṣẹ wà lẹ́nu wa gbogbo lẹ́ni tí mo jí o gbogbo ọwọ́ tẹ́nikẹ́ni bá gbé kọ́fì ṣera wọn ìjọ ẹ máa jẹ́ ká máa ṣe spiritual bath àwọn nǹkan kéékèèké ìwọ tó bá wà Nàìjíríà tọwọ́ ẹ tó nǹkan má wo rẹ̀ ràn ó lè ṣẹ́ríkì ní ti ń débẹ̀ ó ń débẹ̀ o ẹ má jẹ́ kí n parọ́ fún yín ó ń débẹ̀ èmi gan gbaṣẹ́ tèmi lẹ́yìn iṣẹ́ wà tó jẹ́ fèmí gan lórí ọ̀rọ̀ movement wa so èèyàn iṣẹ́ àwọn òpin wà tó jẹ́ pé iṣẹ́ tó ríran wa là ń ṣe kò ń ṣe pé bóyá èèyàn kàn déédéé wá sórí platform kí tó ìrìnàjò yìí mo ti gbúre sí dáadáa ìfàṣù no iṣẹ́ lẹ́dàá ni ara àwọn tó àwa kan tá a bá jẹ́ nígbà yẹn àwa náà la padà wá tá a máa wá padà túnṣe so iṣẹ́ orí ni nígbà mi fáwa kan òun kí sẹ́yìn kan ò bá mọ̀ sísọ̀rọ̀ yìí kò ń ṣe pé bóyá èèyàn kan sọ ó wà nínú iṣẹ́ téèyàn wá ṣe nínú ayé ni so ẹjọ́ ẹ má wo má jẹ́ ká wora wa ó ti ń débẹ̀ ara ń kan wọn ara ń kan gáàsà wọn we can go to any level mo mọ̀ pé lágbègbè tó bá jẹ́ pé lórí òótọ́ la wà tí ó bá jẹ́ wípé kó lè da la wà lórí ẹ̀ pé kì í ṣe pé bóyá irọ́ la gbé dání tí ṣe pé bóyá ṣe là ń tóyàn tó jẹ́ pé orí òótọ́ la wà tá a fi ń ṣe nǹkan tá à ń ṣe yìí lágbára lọ́wọ́ Olódùmarè iṣẹ́ wo ò ní borí ẹnikẹ́ni nínú wa ọwọ́ tó bá ti gbé ara wọn náà máa fi nà gbogbo ẹni tó ṣaṣẹ́ tó bá ti lọ́mọ orí ọmọ yẹn á máa fi gbé ìyàwó á máa forí ìyàwó á máa fi gbé ọwọ́ ayé ò ní kọ́ ẹni bọ̀dì lára wa so mo kí gbogbo wa mo kí wa ipẹ́ fúnṣẹ́ o Olódùmarè àdó tiwa gbogbo wa táwa nídìí platform táwa nídìí movement kò ní sú wa kò ní rẹ̀wọ̀ Olódùmarè ò ní jẹ́ kẹ́nikẹ́ni sọnù nínú wa àṣàṣì ayé ìdí ayé ò ní mú ẹnikẹ́ni nínú wa ó gbé ìṣẹ̀dá ẹnikẹ́ni nínú wa ò ní gbàbọ̀dẹ̀ agbára lọ́wọ́ Olódùmarè mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹkúṣẹ́ o kí lè o. àṣé ìyá mi ẹ káàbọ̀ gbogbo èèyàn ẹjọ bá mi wo kí ni sí mo ìyá fẹ́ wà mi yìí. queen bàbá mi humanity ẹjọ ẹ má bínú bóyá bàbá humanity ni mo bóyá ẹ bá lè lọ ṣe live stream ìyá mi queen tàbí bóyá ẹ̀yin náà anybody kí tó bá bàbá fẹ́ lọ ṣe Ìtòláyé live stream ẹjọ rest àbí? ẹ jẹ́ kí a encourage bàbá Ìtòláyé kí wọ́n lọ sùn torí tí a bá tí wọn kan sùn mo sọ pé wọn ò ní kúrò níbí lẹ́nìí ẹjọ ẹ jẹ́ ká sọ fún wọn kó lọ sùn ẹlòmíì kó lọ ṣe live káwájọ yìí kí bàbá ẹ ṣe. Ìtòláyé lọ sùn kí bàbá kíkanjú kàkà tù kí bàbá Ìtòláyé lọ sùn ọ́n ní ìdẹ́ tó tọ̀. ok ẹjọ tá a bá ti kà tá a ti tán ẹ jẹ́ kí gbogbo wa bọ́lẹ̀ kí bàbá Ìtòláyé lọ kán lọ sùn bàbá yusa ìjọba wa mix náà ẹ wò nǹkan tó mú mi gbé ẹ ti reduce mo ẹ ń bọ̀ wá mo ń bọ̀ Okay. nǹkan tó mú mi gbé Quran verse yìí wá ni pé tẹ bá wo nǹkan tí mo post ń sìn ìyá kéwú sálẹ̀ yìí so wọ́n kọ do you think Allah is going to ask you about culture when you pass so mo ti invite wọn wá so mo wá fẹ́ fún ibi tí Allah fúnra rẹ̀ sọ fún wọn ó sọ fáwọn ọkùnrin pé kí wọ́n na àwọn ìyàwó wọn. so òun lélẹ̀ ẹ̀kọ́ bá wà ká fún wọn. ó ní pé men are the caretakers of women as men have been as men. ẹ jẹ́ máa tù díẹ̀ sà. Okay. ó ní àwọn ọkùnrin ní alákòóso àwọn obìnrin wọn. Okay. As men have been provisioned by Allah over women. Gẹ́gẹ́ bí Allah ṣe ti ṣe wọ́n ní adarí lórí àwọn obìnrin. And tasked with supporting them financially. Kí wọ́n sì máa pèsè jíjẹ mímu fún wọn àti owó. And righteous women are devotedly obedient. Àwọn obìnrin tó gbà fún Allah wọ́n gbọ́dọ̀ jọ̀wọ́ ara wọn fún àwọn ọkọ wọn. And when alone, protective of what Allah àti kán dẹ̀ ṣe àkóso gbogbo ohun tí Allah wù. has entrusted them with. Fi wọn ní abẹ́ àkóso. And if you sense ill conduct from your women, ẹ bá wá rí pé àwọn obìnrin yín ṣe nǹkan tí ó yẹ kán ṣe tí ó tọ́. advise them first. Ẹ kọ́kọ́ gbà wọ́n nímọ̀ràn, ẹ gbà wọ́n níyànjú. If they persist, tí wọ́n bá gbọ́ ohun tán ṣe orí kunkun, do not share their beds. ẹ fi ohun dùn wọ́n, ẹ má pàpà sókè wọn. But if they still persist, wọ́n bá tún ṣèwà ṣaláìgbọ́n wọn yẹn sẹ́ẹ̀ tán láwọn ò ní gbọ́ nǹkan tó sọ yẹn o. then discipline them gently. Kẹ́ ẹ lù wọ́n ní fẹ́rẹ́fẹ́.
but if they change their ways. bẹ́ẹ̀ kò sí fẹ́rẹ́fẹ́ bẹ́ẹ̀ nínú original verse bàbá mi má bínú ẹlùwọ́n ni ẹlùwọ́n nínú original Arabic kò sí fẹ́rẹ́fẹ́ bẹ́ẹ̀ àwọn ọlọ́mọ fi fẹ́rẹ́fẹ́ sí tí ẹ bá yọ fẹ́rẹ́fẹ́ yẹn dànù kó nà wọ́n kó kó ìgbàgbé ìgbàrún fún wọn nìyẹn ṣe. kò tiẹ̀ bó tiẹ̀ jẹ́ gently àti fẹ́rẹ́fẹ́ àti ìlú wọn same náà ni the fact that ó ti advice to beat yẹn gan. ìyá mi ancestor ṣe lè ṣí live ẹ jẹ́ ká lọ ṣe tọ́pìkì yìí lọ́dọ̀ another person ẹ jẹ́ ká jẹ́ kí ètò láyé sùn ẹ jẹ́ ká lọ treat àwọn tọ́pìkì ẹ jẹ́ kí ancestor òkun la àbí olípàkàlà náà ò sùn mọ́jú èmi náà ò sùn mọ́jú àjọ wa ń bí mọ́jú ni látàlẹ́ àná so tẹ́mi náà bá ti drop èmi náà fẹ́ sùn ni. everybody ká ṣe lè lọ́sùn ó bẹ́tà kí gbogbo yín lọ sí mi kẹ́ rejuvenate kẹ́ padà wá gbà yẹn. bẹ́ẹ̀ni èèyàn lè kẹ́ ó ṣe dandan ká ṣe tọ́jú gbogbo yín ẹ lọ rejuvenate kẹ́ padà wá gbà yẹn ẹ lọ iṣẹ́ tó yàn ṣe tọ́ nígbà kan. Sinmi gangan ni kókó ẹ jẹ́ ká lọ sinmi ẹ ṣe gbogbo lé o kò ní sú wa kò ní rẹ̀ wá o Allah àti yàwé ló máa bàbá ètò láyé ẹ end live lọ́dọ̀ yín àṣẹ o bàbá ètò láyé ẹ end live ẹ lọ sùn ẹ ṣeun.